Salamu alaikum warahmatullahi wabarakatuh. Ìyàwó àfáà Buhari ní sọ̀rọ̀ láti ìlú Ìlọrin. Ẹ dákun torí tọlọ́run. Ní ká sọ fún yín gbogbo lé ni pé wọ́n jí àfáà gbé ní mọ́júmọ́. Wọ́n sì ti pè wá pé ká wá 30 million naira wá. Ẹ dákun ní tí kálukú bá ní ẹ dákun ẹ fi ràn wá lọ́wọ́. Salamu alaikum warahmatullahi wabarakatuh. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Aki gbogbo jama ahli sunna wal jama lápapọ̀ tó ní ṣókí àfáwà Muhammad Buhari Muhammadu Jami ní Ìlọrin wọ́n kidnap wọn mọ́júmọ́ lẹ́ni so wọ́n sì sọ pé wọ́n lọ wá owó wá so níbi wàhálà yẹn ni wọ́n ń sáré káàkiri báyìí nísìn òun náà lá ní ká fi tẹ́wọ́ gbogbo lélétí o ohun ìyàwó wọn náà lẹ ti gbọ́ ní iwájú yẹn a ní ká ní sùúrù díẹ̀ ká má tètè broadcast yẹn ni bóyá Ọlọ́run sọ pé kó mọ ní ṣókí ṣùgbọ́n bí ẹ bá ṣe ń wò yìí ìròyìn náà ti fọ́nká already wọ́n jí àfáà gbé nílé wọn wọ́n lọ ká wọn mọ́lé lóru wọ́n ní kó mú 30 million naira wá so bóyá wọ́n bá wọn negotiate sí 5 million naira orí 5 million ni wọ́n sì wà lọ́wọ́lọ́wọ́ báyìí Ọlọ́run kó má dà wọ́n láàmú kó jẹ́ kí wọ́n fi wọ́n lẹ̀ láyọ̀. Ẹ màmá tọ́jú ọmọ àwọn kan ní jíyẹ̀ gbé yìí ẹni oníwájú mi gbé ẹni sùúrù rẹ̀. Fa alaykum bi tarbiyatihi. Ẹni oníwájú mi gbé ẹni jẹun rẹ̀. Fa alaykum bi tarbiyatihi. Ẹni oníwájú mi Musa gbé ẹni lọ́mọ láyé. Fa alaykum bi tarbiyatihi. Buhari Musa bẹ́ẹ̀ bá lọ ẹni darí wálé. Fa alaykum bi tarbiyatihi. Ẹni wí lórí Facebook lórí àbẹ́ ṣe pé ìwọ gan kò ní yé ọ. Fa alaykum. Bó la fi mọ̀ pélé yìí pélé yìí kàrí gan. Ọwọ́ àti ìbá ṣe pé dídà ló dà tọmọ irú rẹ̀ ń sọ̀rọ̀ sí mi. Lèdi kò fún mi change mi kò fún mi lówó mi. University of Guinea ni mo lọ. Mo lè parí ẹ máa gbọ́ nǹkan ẹ wo Nàìjíríà ẹ kọ́ mọ yín lẹ́kọ̀ọ́. Faman rasaqallahu li walada. Ẹni alákò lọ́mọ bí. Qad ataahu samaratal qalbi. Èso ọkàn lábùn ni. Wa qurratal aini. Àfúrí àrìtùtù ojú bí. Wa imadu zuhuri. Ẹni abádáyé ọ̀rọ̀ máa bí ìyá Awwal àti bàbá Awwal tàwa bá yín ní gbọ́lọ́dọ̀ Ọlọ́run lónìí ẹni abá fún ògbómúlérò lẹ́yìn ẹ̀ la fún un èmi lò ògbómúlérò lẹ́yìn Musa. Insha Allah. Ẹ̀rí Buhari Musa tá a ma Musa nù yín àmọ́ ẹ ti mọ̀ mí ẹ ti mọ̀ Musa èmi lò ògbómúlérò lẹ́yìn ẹ̀ n kò sì ní bẹ́yìn náà jẹ́ Ọlọ́run sì ní jẹ́ bàjẹ́. Àmín. Má bẹ́yìn jẹ́ bọ́ọ̀ bá ń jókòó múlérò àwọn tó bí ọ wọ́n bẹ́yìn jẹ́ àlọ́ ọ̀pọ̀ ògógóró ilé dáadáa tí bàbá kọ́ kalẹ̀ ọjà gbogbo ẹ̀ pọ̀ àlọ́ wa plasma wàá gbé e bẹ́ẹ̀ ilé tí bàbá ti ń kéta nílùú làhìrátì ọ̀sọ̀dìlẹ̀ bọ́ọ̀dù táwọn mọ̀láyíkà máa gbé wa gbọ́ kùránù tí bàbá ń ké ìwọ́dà gbogbo ẹ̀rú. wọ́n ṣe ayé alásàlátì ẹ̀yin ṣe égó ẹ̀ mọ́tẹ́ ń gbé ìmúra yín wọlé lásìkò tá à ń kírun àwa wo gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe égó ta tí égó yíbò wà mọ́lẹ̀ ní mọ́sálásí àwa ni ké mùsùlùmí ni ẹ jẹ yálà yáyà lọ́dọ̀ ọlọ́jọ́ àkíyàmọ́ bóyá égó lẹ́gbẹ̀ẹ́ wọ sàárè ni ẹ mọ́ sàárè bá a bá ti da pákóde tán tọ́ ọlọ́ntàn wá ni ó lè ṣe bẹ́ẹ̀ lù mí àwẹ̀ ọ́ ó tètè mi rí pé mo ní ìntàn yín ni o nílọrin ni àbí ń di ọ́ ó sẹ́ mi agbé ọwọ́ ń bọ́ yá lèmọ́ musalama kí a sálàmà lẹ́kùn ọ̀ mìíràn àwa ju ọbẹ̀ tán àfipákóde báyìí wàlá yìí tí kú. Fa alaykum bi tarbiyatihi. Ìmáàmù ọba yìí lọ́wọ́ yìí Bọ́lájí ẹ̀ tọ́jú ẹ̀ tọ́ dáadáa àwọn ọmọ tí ń jalè òun náà wọ́n ọ̀rẹ́ kọ́ ni. Akramakallah. Tọ́ba nàbì kan tó parí tí wọ́n àwọn ẹgbẹ́ òun náà tún lè yí architect òun náà mọ sáré èmi náà fẹ́ di engineer
òun náà máa sáré ẹ̀ àmọ́ gbàtẹ́ ẹ̀kọ́ ẹ dákun ẹ̀yin olè tọ́lọ́run bá ní ẹ máa bẹ èèbù yín o ẹ̀yin olè àdúgbò níyì ọ̀fọ̀rọ̀ yín sọ̀rọ̀ ọlọ́run ni o. فعليكم بتربيتهم. ọ̀dọ̀wọ̀ rí gbogbo bímọ ẹ máa tọ́jú ọmọ àwọn kan ní jí yẹ̀gbẹ́ yìí ẹni oníwájú mi gbé ẹni sùúrù rẹ̀. فعليكم بتربيتهم. ẹni oníwájú mi gbé ẹni jẹun rẹ̀. فعليكم بتربيتهم. ẹni oníwájú Musa gbé ẹni lọ́mọ láyé. فعليكم بتربيتهم. Buhari Musa bẹ́ẹ̀ bá lọ ẹni darí wálé. فعليكم بتربيتهم. wí lórí Facebook lórí àbẹ́ ṣe pé ìwọ gan kò ní yé ọ. فعليكم بتربيتهم. wọ́n jí yí pé tọmọtọmọ. ẹ rí nǹkan dá lójú ni. bẹ́ẹ̀ bá wá lókìkí mọ́ ní ẹ pa ni. bọ́lá bá sọ̀rọ̀ fún ìyàwó ni ẹ máa gẹ̀ ni. àbí wọ́n ní ẹ máa bàjẹ́ ni. àfa mẹ́lẹ́dúgbò yìí kọ̀ gbọ́dọ̀ wá ná ẹja ẹ̀ kọ́ bẹ́ẹ̀ fẹ́ náà ni. kọ̀ gbọ́dọ̀ báyìí onírúsàwàdà ọbẹ̀ bẹ́ẹ̀ náà ni. àfa mi wọ́n tó fi yé wọn wọ́n àfa mi lé pọ̀ ládùúgbò tiẹ̀. kọ̀bọ̀dọ̀ ẹgbẹ́ ìyá adama ọmọdé rẹ lẹ́gẹ́ olórí yóò tó fẹ́ ni. èyí tó ṣe bá àfa mi ládùúgbò tiẹ̀ nù ọlọ́run wa mọ̀ dọ́wọ́ rẹ̀. mo bá ẹni tó níwájú mi gbé ọkùnrin ní obìnrin ní fàálẹ̀ ikú rẹ̀. فعليكم بتربيتهم. ẹ dákun ẹjọ́ máa lọ lórí Facebook bẹ́ẹ̀ kan máa gbọ́. gbogbo ẹni wọn ni wọ́n jí Buhari Musa gbé. wọ́n ti kiri. wọ́n ṣe láìpẹ́ lọ́wọ́ yìí. láìpù kí ni. wọ́n wò láìpù báwo. gbogbo ẹni ọba ṣe ní láìpù. bẹ́ẹ̀ máa gbé ọmọ Musa wà láyì ẹ̀yìn rọ́mọ bí láyé. فعليكم بتربيتهم. olè ní wọ́n fẹ́ lówó ni wọ́n fẹ́ lówó ni wọ́n ti mọ̀ pé gbogbo yẹn ní ọ̀fẹ́ wò wọ́n ti mọ̀ pé wọ́n fẹ́ wò kálukú ọ̀fẹ́ wò wọ́n fẹ́ kú sí ìràwọ̀ yìí gbogbo ẹni wọ́n ní ẹjí ọmọ Musa gbé gbogbo bí yòówù tẹ́ lè wà erílẹ̀-èdè yòówù tẹ́ lè wà ìlú yòówù tẹ́ lè wà stéètì yòówù tẹ́ lè wà àwọn ọmọ yìí wò ní yẹjú. فعليكم بتربيتهم. ẹ̀rí gan wọ́n ní Yahya Gabari ṣe program lọ́wọ́ pé wọ́n jí mi bẹ́ẹ̀ Yahya Gabari n ò lẹ́sì tí n kò fún wọn ọmọ kínkínní báyìí ni ọ́ àmọ́ n ò lẹ́sì tí n kò fún wọn kò sí tọ́kẹ́ mi pẹ̀lú rẹ àmọ́ gbogbo ẹni tó bá lọ́wọ́ ń bẹ̀ ẹni kúre ẹ̀sìn ní jíire. فعليكم بتربيتهم. ẹ dákun ọmọ yìí dọwọ́ yìí ẹ tọ́jú wọn. náà. قد جاء آخر الدنيا. ìgbẹ̀yìn ayé dé o. عينها أعمى. ojú ayé ti fọ́. وأذنها أبكما. etí ayé ó ti di. ورجلها قد انقطع. ẹsẹ̀ ayé ó ti gé. لا يعلم أحد إلى أين الدنيا. لا يعلم أحد إلى أين الدنيا. kò sẹ́ni kan tó lè sọ. ẹ̀rọ náà wọ́n ní wọ́n jí fúnra yàrá yà wọ́n dé. tọ́ba tẹ̀ bá. Allah. bẹ́ẹ̀ bá pawọ́ òun lérí èmi ọmọ Musa wàláyì àìsàn àárẹ̀ kò ní gbóògùn ẹlẹ́fìwò. لا يعلم